Èyí ni ọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ lọ́sẹ̀ yìí. Gbogbo Yorùbá, ẹ wá, ẹ jẹ́ ká jọ ronú sọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí yìí, ọ̀rọ̀ fún àwọn onílàákàyè nìkan ni. N kò bá aláìmọ̀kan tàbí ọlọ́pọlọ kúkúrú èèyàn sọ̀rọ̀. Ní tòní yìí, ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n nìkan ni. Ọ̀rọ̀ nípa Bọ́lá Tinubu tó wọlé gẹ́gẹ́ bí olùdíje APC ni. Mo ronú lórí ọ̀rọ̀ náà títí. Fún odidi ọjọ́ mẹ́ta ni mo fi ń rò ó. Ohun kan ṣoṣo tó sì ń wá sí mi lọ́kàn náà ni pé bí Ọlọ́run ti fẹ́ ẹ nìyẹn. Ó lè jẹ́ owó ni Bọ́lá lò. Mélòó èèyàn ló ti fi owó du nǹkan tí kò já mọ́ ọ lọ́wọ́. Ó lè jẹ́ ipò, ó lè jẹ́ ọ̀tẹ̀, kódà ó lè jẹ́ ìwà ìbàjẹ́ tó gbilẹ̀ láàrin àwọn olóṣèlú. Síbẹ̀ náà, bí Ọlọ́run kò bá fẹ́ bẹ́ẹ̀, kò ní í ṣeé ṣe. Kò lè ṣeé ṣe nítorí àwọn tó takò ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹni bá mọ ohun tó lọ láàrin ọ̀sẹ̀ kan péré yìí, tọ̀hún á mọ̀ pé Buhari tó ń ṣe olórí ìjọba Nàìjíríà kò fẹ́ kó jẹ́ Bọ́lá ló máa wọlé. Kò tilẹ̀ ronú ẹ̀ rárá. Tó bá jẹ́ ọ̀rọ̀ ó ní, ìbá túbọ̀ múra láti gbégi dínà fún un. Buhari nìkan kọ́, alága ẹgbẹ́ wọn, Àdàmú náà kò fẹ́ ẹ. Òun kò sì fi tiẹ̀ bò nítorí òun gbé ẹlòmíì jáde. Èyí já sí pé Bọ́lá kò ní alátìlẹ́yìn nínú àwọn alágbára tó ga jùlọ nílé ìjọba àti nínú ẹgbẹ́ wọn. Bó bá sì jẹ́ ti ká fi àdúrà ṣe ọ̀rọ̀ yìí ni, àwọn méjì kan wà nínú àwọn tí wọ́n jọ dupò yìí tí wọn kò ní iṣẹ́ méjì jù láti fi ààwẹ̀ àti àdúrà béèrè ohunkóhun tí wọ́n bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ. Iṣẹ́ Olúwa ni Túndé ń ṣe. Pásítọ̀ ni Yẹmí nínú Rìdíìmù. Bí igbákejì bàbá Adébóyè ni. Bí èèyàn bá sì gbọ́ iye àdúrà àti ààwẹ̀ tó ti máa bá ọ̀rọ̀ ìdíje yìí lọ nínú Rìdíìmù àti lọ́dọ̀ àwọn Túndé pàápàá, tọ̀hún á mọ̀ pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe lóòótọ́. Ṣùgbọ́n àwọn kinní kan wà tí kò ní í ṣe. Gbogbo àwọn tí wọ́n lágbára pátá, ọ̀pọ̀ èèyàn láàrin ìlú, gbogbo wọn kò fẹ́ kí Bọ́lá gba kinní yìí. Wọ́n ní olè ni. Wọ́n ló ní jìbìtì ni. Wọ́n ló ti kó gbogbo owó Èkó. Òpùrọ́ burúkú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí, èmi yìí lè jẹ́rìí pé òótọ́ ni púpọ̀ nínú ẹ̀. Síbẹ̀ náà, pẹ̀lú báwọn ọ̀rọ̀ náà ti fojú tàn tó, Bọ́lá ló wọlé. Èyí jẹ́ kí èmi rí agbára Ọlọ́run nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Pé bí gbogbo ayé bá fẹ́ ẹnìkan tàbí wọ́n ń tako ẹnìkan, ibi tí Ọlọ́run bá fẹ́ ni ọ̀rọ̀ ẹni náà á bọ́ sí. Ohun tí Ọlọ́run bá fẹ́ ló máa ṣe. Nítorí agbára Ọlọ́run ṣáájú ti gbogbo ayé lọ. Mo rí kinní yìí pé bí Bọ́lá ti wọlé yìí, tí Haúsá dìbò fún un, tí Yorùbá dìbò fún un nínú ẹgbẹ́ wọn, ó ṣeé ṣe kí Ọlọ́run rí i pé oníbàjẹ́ ni gbogbo wa. Àwọn èèyàn ló ṣàgbà owó rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀ kí wọ́n tó dìbò fún un. Kí Ọlọ́run wá sọ pé òun máa gbé oníbàjẹ́ tó ga ju gbogbo yín lọ lé yín lórí, kó lè jẹ yín níyà tó tọ́ sí ẹ̀yin oníbàjẹ́ ayé. Ó sì ṣeé ṣe kó jẹ́ Ọlọ́run ní kì í ṣe bẹ́ẹ̀. Òun máa gbé ẹni tí gbogbo yín ń pè ní oníbàjẹ́, tó mọ ìwà ìbàjẹ́ ju gbogbo yín lọ dìde, kó lè wá fòpin sí ìwà ìbàjẹ́ àárín yín ni. Èèyàn kò lè ronú bí Ọlọ́run o. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ bí Ọlọ́run ti ronú. Ṣùgbọ́n ó hàn pé Ọlọ́run fẹ́ fi ìbò yìí fa kinní kan yọ ni. Lẹ́yìn tí gbogbo àwọn alátakò fún Bọ́lá ti dìde, tí Bọ́lá fúnra ẹ̀ ti sọ ìrètí nù pé ohun tí òun wá yìí lè tẹ́ òun lọ́wọ́, tó bínú pé kí àwọn kúkú da gbogbo ẹ̀rú, nígbà náà ni Ọlọ́run dé láti mú ìlérí àti ìpinnu rẹ̀ ṣẹ. Ó sọ èdè àìyedè sí àárín àwọn alátakò àti alágbára pẹ̀lú àwọn olóṣèlú tí wọ́n ń dènà dè é pé kò ní kọjá. Kí kálukú sì tó jí padà sáyé,
Bọ́lá ti gba kinní náà. Bí Ọlọ́run ti ṣiṣẹ́ rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n kinní kan ṣe pàtàkì nínú ọ̀rọ̀ yìí fún Yorùbá. Ìyẹn náà ni pé nígbà tí wàhálà náà dé bá Bọ́lá fúnra ẹ̀, ó jáde, ó fẹnu ara ẹ̀ sọ pé Yorùbá lòun, àti pé ipò tó wà nílẹ̀ yìí Yorùbá ló kàn. Nígbà tí iná bá jó ọmọdé láti ìta, ọ̀dọ̀ ìyá rẹ̀ nínú ilé bàbá rẹ̀ ló máa sáré lọ. Nígbà tí wàhálà òṣèlú bá Bọ́lá, ó sáré padà wálé. Ó mọ̀ pé Yorùbá lòun. Pẹ̀lú èyí, ó ṣeé ṣe kó jẹ́ bí agbára bá dé ọwọ́ ẹ̀ tán, ó máa mọ ohun tó lè ṣe fún Yorùbá àti àwọn ẹ̀yà tó kù tí ìyà Nàìjíríà ń jẹ. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, kì í ṣe Bọ́lá ni mo fẹ́ kó gba tíkẹ́ẹ̀tì yìí. Lóòótọ́ ọmọ Yorùbá ni mo fẹ́. Báwo ni mo ṣe lè fẹ́ kí tíkẹ́ẹ̀tì APC bọ́ sọ́wọ́ Bọ́lá pẹ̀lú gbogbo ohun tí mo mọ̀ tàbí àwọn ohun tí mo kà sílẹ̀ tí wọ́n sì jẹ́ òdodo? Ọ̀tọ̀ pátá lẹni tí mo fẹ́. Ìbá sì tẹ́ mi lọ́rùn kí Yẹmí gbà á kinní náà ju kí Bọ́lá gbà á lọ. Ṣùgbọ́n Ọlọ́run kò ronú bíi tèmi. Lóòótọ́ Ọlọ́run mọ̀ pé Yorùbá ni mo fẹ́, ṣùgbọ́n kì í ṣe orúkọ tí èmi ń dá yẹn ni. Ọlọ́run lòun máa fún wa ní Yorùbá, ṣùgbọ́n Yorùbá tí òun bá fún wa ní ká faramọ́. Ó ti fún wa ní Bọ́lá. Kò sì sí ọ̀nà míì rárá fún àwa Yorùbá tí a fi lè sáré gbé ẹlòmíì dìde. Ohun tí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú pé àwọn onílàákàyè nìkan ni mo fẹ́ bá sọ̀rọ̀ nìyí. Kì í ṣe ọ̀rọ̀ tó lè yí òmùgọ̀ rárá. Kódà kí n ṣe àlàyé títí dọ̀la. Bẹ́ẹ̀ ó ní ìdí tí ọmọ Yorùbá fi gbọ́dọ̀ gba ìjọba yìí, ni mo ṣe ní Ọlọ́run mọ ohun tó ń ṣe. Ṣé bí ẹ mọ̀ pé Àtíkù làwọn PDP fà kalẹ̀? Bí Àtíkù bá wọlé nínú ìbò àpapọ̀ tí a máa dì, ewu wà fún Nàìjíríà, ewu wà fún ilẹ̀ Yorùbá, ewu sì wà fún gbogbo wa. Ohun tí mo ṣe fẹ́ kí gbogbo Yorùbá mọ ewu tó wà níbẹ̀ nìyí. Jíjáde tí Àtíkù jáde láti wá du ipò ààrẹ lásìkò yìí kì í ṣe èyí tó dára. Kò dára nítorí pé Haúsá Fúlàní bíi tirẹ̀ ló fẹ́ gbéjọba sílẹ̀ lẹ́yìn ọdún 8. Nígbà tí Haúsá Fúlàní bá ṣèjọba ọdún 8, tí Fúlàní míì tún débẹ̀ tó ṣe ọdún 8, kí ẹ ti mọ̀ pé ipò olórí ìjọba Nàìjíríà kò bọ́ sí ẹ̀yà míì lọ́wọ́ mọ́ nìyẹn. Àṣepé adẹrú Fúlàní títí ayé, kí Ọlọ́run má jẹ́ ká rí i. Àtíkù mọ̀ pé àwọn Haúsá Fúlàní fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀. Wọn kò fẹ́ kí ẹ̀yà míì bá wọn pín oyè ipò olórí Nàìjíríà jẹ mọ́. Ìyẹn lòun ṣe jáde pẹ̀lú ìgbàgbọ́ pé òun làwọn èèyàn òun máa dìbò fún. Bẹ́ẹ̀ ní tòótọ́, ohun táwọn aṣáájú àríwá kan ń palẹ̀mọ́ fún nìyẹn. Ohun tí wọ́n ń sọ láàrin ara wọn ni pé gbogbo àǹfààní, gbogbo ìrẹ́jẹ, gbogbo ìjẹgàba táwọn Fúlàní ti ṣe lé gbogbo ẹ̀yà tó kù lórí ní Nàìjíríà lásìkò Buhari yìí, kí kinní náà máa lọ bẹ́ẹ̀ ni. Wọ́n sì mọ̀ pé bí ẹ̀yà míì bá gbàjọba, gbogbo ohun tí Buhari ṣe sílẹ̀ yìí ni wọ́n máa yí padà. Bẹ́ẹ̀ báwo ni wọn ò ṣe ní yí irú nǹkan bẹ́ẹ̀ padà? Nígbà tí àwọn èèyàn yìí gba gbogbo iṣẹ́ àti ipò tó yẹ kájọ máa pín jẹ, tí wọ́n sì sọ di tiwọn nìkan, tí wọ́n ń rẹ́ wa jẹ, tí wọ́n ń yàn wá jẹ, tí wọ́n sì ń lo gírímákà ìlé wa lórí. Kò sí ẹ̀yà míì tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún tí inú wọn máa dùn. Pàápàá nígbà tí àwọn tí wọ́n ń rẹ́ wọn jẹ kò ṣetán láti jáwọ́. Nítorí wọn ò ṣetán láti jáwọ́ yìí ni Àtíkù ṣe lè jáde pé bí Buhari bá ṣèjọba tán, kí òun náà bọ́ síbẹ̀, kí àwọn ọmọ wọn lè máa pariwo kiri pé Fúlàní ló ní Nàìjíríà. Bí ìjọba tó ń bọ̀ yìí bá bọ́ sí ọwọ́ Àtíkù, ohun tó máa fọ́ Nàìjíríà nìyẹn. Ohun tí gbogbo ọlọ́gbọ́n ṣe gbọ́dọ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ju Bọ́lá lọ rèé. Bóyá èèyàn fẹ́ Bọ́lá tàbí kò fẹ́ ẹ kọ́ ló wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ bóyá a fẹ́ dẹrú ní Nàìjíríà tàbí a kò fẹ́ di ẹrú ni.
bóyá kí Fúlàní di olórí ìlú wa kọ̀ọ̀kan ni tàbí ká wà lómìnira ara wa. Ẹ̀yin náà ẹ ronú sí i. Àwọn Haúsá Fúlàní ti ní lọ́kàn tipẹ́ pé tó bá jẹ́ ẹlòmíì tí kìí ṣe ara wọn ni APC gbé kalẹ̀, ẹ̀yìn Àtíkù làwọn ń lọ nínú PDP. Ìdí tí wọ́n ṣe gbé Lawan dìde lójijì nìyẹn. Bí kì í bá ṣe pé àwọn èèyàn kò ní tìjú, wọn kò sì ká àwa tó kù sí. Báwo ni alága APC ṣe máa gbé Lawan dìde kó wá dúnkò mọ́ ará gúúsù lọ́wọ́ tó sì kéde orúkọ ẹ̀ pé ẹni tí Buhari fẹ́ nìyẹn? Nígbà tí wọ́n ti gbìyànjú gbogbo eléyìí tí kò ṣeé ṣe, wọ́n máa dúró de Yorùbá lọ́jọ́ ìdìbò. Wọ́n á ní káwọn èèyàn àwọn má dìbò fẹ́lòmíì ju Àtíkù lọ. Bí àwa náà kò bá múra sílẹ̀ dáadáa dè wọ́n, wọ́n á kàn ba nǹkan jẹ́ fún wa ni. Kò sì sí ìmúra kan níbẹ̀ ju kí gbogbo wa fohùn ṣọ̀kan lórí ọ̀rọ̀ yìí lọ. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ Bọ́lá, ó tóbi ju Bọ́lá lọ. Ọ̀rọ̀ gbogbo Yorùbá ni. Ọ̀rọ̀ tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ fi dán wa wò ni. Ọ̀rọ̀ ṣì kù lórí èyí lọ́jọ́ iwájú.